Ẹ káàsán ma. Ẹ káàsán. Ẹ rà ma. Orúkọ ti tèmi ni Pópóọlá Adéníkẹ́ Olúwadábírà, ọmọ Ìlúpéjú ní ìpínlẹ̀ Èkìtì. Kí lorúkọ yín ma? Orúkọ mi ni Ajíyè Sọfíàt Fawzan. Mo jẹ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun, ṣùgbọ́n púpọ̀ náà àwọn èèyàn máa ń lérò pé ọmọ Ìbàdàn ni, nítorí Ìbàdàn ni mo gbé tí mo dàgbà sí. Ọmọ Ọ̀ṣun ni ọmọ Ọ̀ṣun. Okay. Mo máa ń rí dáadáa lórí social media. Mo máa ń rí tẹ́ máa ń sọ àwọn òwe, tẹ́ máa ń sọ àwọn òwe Yorùbá, and then mo jẹ́ nǹkan tó nífẹ̀ẹ́ sí àwọn àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá tí mo dẹ̀ fẹ́ máa mọ̀ sí. So ó wá ní àwọn ìbéèrè kan tó rú mi lójú tí mo fẹ́ kí bá mi tàn mọ́lẹ̀ sí, bọ́ kí n tó máa lọ sí orí ìbéèrè máa kọ́kọ́ bẹ̀yìn náà. Mo jẹ́ nǹkan tó gbọ́ Yorùbá dáadáa, bọ́ mo lè sọ tààrà bí àwọn Ẹ̀yin ará Èkó, àwọn ará Èkó. Wọ́n máa sọ èdè Gẹ̀ẹ́sì díẹ̀, má dẹ̀ máa sọ Yorùbá. Ìbéèrè mi lọ bí eléyìí. Yorùbá máa ń sọ pé àgùntàn tó bá bá ajá rìn ó ṣetán láti jẹ̀gbẹ́. Wọ́n á wò pé àgùntàn tó bá bá ajá rìn á jẹ̀gbẹ́. Wọ́n á wò Ẹ wò pé ṣó possible kí àgùntàn tó bá bá ajá rìn kó jẹ̀gbẹ́ ni. Yorùbá irú mi lójú mo wá ní pé àbí àṣìpa òwe ni Yorùbá ni, àbí Yorùbá àbí ọ̀rọ̀ tí wọ́n ń sọ òwe wọn ni, àbí ọ̀rọ̀ yẹn pọ̀ àmì àgùntàn wa tó ti bájá rìn tí àgùntàn wa ò dẹ̀ jẹ̀gbẹ́. So mo wá wò pé Yorùbá yìí ó rú mi lójú tí mo wá fẹ́ kí bá mi tàn mọ́lẹ̀ sí ma. Lákọ̀ọ́kọ́ náà kò sóhun tó ń jẹ́ àṣìpa òwe, nítorí wípé gbogbo òwe kọ̀ọ̀kan ló ní ọ̀rọ̀ àbí ìṣẹ̀lẹ̀ kan tó máa ń tẹ̀lé. Tẹ́ bá ti rí òwe kan, á jẹ́ pé bóyá ìṣẹ̀lẹ̀ kan àbí ọ̀rọ̀ kan ló fà á tán fi pa òwe yẹn. Torí ẹ̀ náà ni a ní orísun òwe. Nínú àwọn fọ́nrán tó kù tí mo fẹ́ ṣe jáde, orísun òwe wà bẹ́ẹ̀. Ká máa mọ̀ pé kí ló fà á tí òwe yìí fi rí báyìí, kí ló dé tó fi sọ irú òwe báyìí. Ṣáwárí tí Yorùbá bá wá sọ wípé àgùntàn tó bá bájá rìn á jẹ̀gbẹ́, láwọn kan gbọ́dọ̀ mọ̀ wípé òwe yìí òwe ìwà ni. Tí Yorùbá bá dẹ̀ ń fi òwe sọ̀rọ̀, ìṣẹ̀lẹ̀ wọ́n náà pé òwe wípé nǹkan yìí àti dáàbò lójú, wípé so nǹkan yìí kò jẹ́ pé gbogbo àgùntàn náà là ń sọ pé okay àwọn àgùntàn yẹn o tán bá ti tẹ̀lé ajá o ìgbẹ́ tán bá ti pàdé lọ́nà ló máa jẹ. No, òwe ìwà ni. Tí ènìyàn kan wọ́n máa sábà lo òwe yìí níbi tí ọmọ kan bá ń ṣe kébékébé. Ó lè má jẹ́ ìwà ìpáǹle, but ìwà kí ni a máa ń pè ìwà kébékébé, bí kéèyàn máa ṣojú méjì, bí kéèyàn máa lóòótọ́, bí kéèyàn máa ṣe kíní. Wọ́n wá sọ pé tí ọmọ kan tó jẹ́ pé ó wá láti ilé eré, tẹ́ bá ṣe ní páì ó máa gbọ́, tẹ́ bá bá wí ó máa gbọ́. Tó bá bẹ̀rẹ̀ sí tẹ̀lé àwọn bí àbá kú ó bẹ́ kú ni o, kò sí nǹkan tó kàn mí I don't care o. Tó bá yá díẹ̀díẹ̀ nínú ìwà àwọn yẹn ó máa ṣe. Púpọ̀ náà mi máa sọ pé irọ́ ni ọmọ tó bá fẹ́ jẹ̀gbẹ́ ni, àìmọye àwọn ọmọ tó jẹ́ yí pé tó bá ti tẹ̀lé àwọn èèyàn wọn kì í ṣe bẹ́ẹ̀. Ẹ wá wò pé kò lè jẹ́ 100% pure tí ọmọ yẹn tó bá bá wọn ṣe lénìí, tó bá bá wọn ṣe láti January tó bá máa fi di December, ẹ ti rí pé ọmọ yẹn tí ò bá máa parọ́ á máa yọ ọ̀rọ̀ ẹyọ kan kúrò nínú ọ̀rọ̀ tó lè jẹ́ pé ìṣètẹ́lẹ̀ mọ́. Ẹ ti máa rí fínnífínní inú ìwà wọn tó ń tẹ̀lé, ẹ ti máa rí. Àyàfi tó bá jẹ́ yí pé ó fi ọkàn kọ̀ wọ́n, tó jẹ́ pé wọ́n kọra wọn bára wọn ṣe pé tó jẹ́ pé tí omi wọn bá dàpọ̀ ní bájúmù tó máa sọ pé ó yá wá yọ omi yìí kúrò ní omi mi ò fẹ́ bá ẹ ṣe. Ẹ máa ti mọ̀ pé kò fi ààyè kí ìrẹ́pọ̀ kó ṣẹlẹ̀ débi pé díẹ̀díẹ̀, ṣùgbọ́n tọ́jọ́ oúnjẹ tó ṣe ní they just be doing what you are doing. Wọ́n máa ń pè ní my partner in crime. When your partner in crime commits crime continuously, is either you be witness or both of you become criminal together. Yeah, that's true. Tẹ́ bá dẹ̀ ti dé prison, tẹ́ bá sọ pé are you there? Yes, I'm there, but I'm not. Are you there? Yes, wait there ti di criminal. So àgùntàn tó bá ti bá jáìn ó máa jẹ̀gbẹ́. Kò tó lọ́wọ́ kó lu gbogbo ìwà yẹn. Tẹ́ bá tún wá wò ó, wọ́n máa sọ yí pé fi ọ̀rẹ́ rẹ hàn mí kí n sọ irú èèyàn tí ìwọ jẹ́. Tẹ́ bá wo àwọn máa lo example yìí bí àwọn tó máa ń tajà ní àdúgbò yẹn. Tẹ́ bá ń gbé lágbájá àti lágbájá ló jọ ṣe, ẹ jẹ́ n sọ pé kí n sọ pé Tádé àti Ṣadé. Tó bá rí pé Tádé ọmọ burúkú ni, tó bá rí pé Ṣadé ń tiẹ̀ ó ṣe ọmọ burúkú púpọ̀, but òun àti Tádé náà jọ ń gbé. Tó bá lọ sọ́dọ̀ ya oní Pepsi pé mọ́mí ẹ fún mi Pepsi ọmọ ẹni mi ò lè fún ẹ o. Ìwọ tó jẹ́ pé ìwọ àti Tádé tẹ́ máa gbówó mi sá lọ. Tó o bá fẹ́ gbé sá lọ gan, Tádé máa kọ ẹ ò ní san owó. Tó bá dá mọ́mí ẹ jọ máa dáwọ́ yín padà, wọ́n máa ní òní dáwọ́ mi padà. Ọ̀rẹ́ mi irú
so ìtumọ̀ òwe yẹn nìyẹn pé àgùntàn tó bá ti bá ajá rìn yóò jẹ̀gbẹ́. Tí èèyàn bá wà ní àwùjọ kan tí wọ́n ń hùwà tí ò dáa, tí èèyàn tó ń bá wọn associate comfortably, ó náà máa nínú ìwà wọn. Tí ò bá tiẹ̀ ní 100%, ó máa ní 30%. Tí èèyàn bá tẹ̀ ti ní 30% nínú ìwé èèyàn kan, ara wọn ni èèyàn náà nìyẹn. Ẹ ṣé gan ni mà. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ní nǹkan tí àgbàlagbà rí lórí ìjókòó tọmọdé bá nàgà kò lè rí. Ẹjọ́ ṣe ni bá mi túmọ̀ òwe yẹn náà mà. Òwe lè jẹ́ òwe ìrírí. Òwe ìrírí. Ṣé ẹ rí nínú òwe Yorùbá, a ní nínú àwọn fọ́nrán tí mo ti ṣe sórí YouTube tí mo pè ní ìdàkejì òwe. Mo ṣe episode 1 to 10. Àwọn òwe tó jẹ́ pé ó takora wọn ṣùgbọ́n kò takora wọn, àyè ọ̀tọ̀ọ̀tọ̀ láti máa lò. Ṣé a wá rí tí Yorùbá bá sọ yí pé ohun tí àgbà rí lórí ìjókòó tí ọmọdé bá nàgà kò lè rí. Ẹ mọ àwọn ilé kan báyìí tí wọ́n máa ń kọ́ ní abúlé yẹn tó jẹ́ pé bàbá kan máa tẹ́ní, ó máa jókòó sọ́ọ̀kan, àwọn ọmọ kéékèèké máa gbá bọ̀, wọ́n wá gbá bọ́ọ̀lù sí orí ilé. Tó bá gbá bọ́ọ̀lù sí orí ilé, àgbà yẹn máa wo bọ́ọ̀lù yẹn lọ́ọ̀kan báyìí. Ọmọ kéékèèké kọ́mọ yẹn ò ga, kò ga, bọ́tọ̀ ọmọ yẹn máa sọ pé bọ́ọ̀lù mi jábọ́ síbẹ̀ yẹn, kíní kan wọ́n wá máa fi igi ré, wọ́n máa fi òkúta, wọ́n máa try láti fi ré. Bàbá tó wà lọ́ọ̀kan yẹn ó ń wò wọ́n. Ṣé mo pé kí ni ẹ máa ṣẹlẹ̀ ó possible? So bó ṣe possible, ṣé bó ṣe possible yẹn bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ló ṣe possible nípa ìrírí. Tí àgbàlagbà, àwọn àgbàlagbà tó máa ń sọ̀rọ̀, wọ́n lè sọ yí pé torí èyí òwe Yorùbá, ẹ mọ̀ pé òwe náà tún òwe wọnú òwe. Òwe míì tún sọ yí pé tí ọmọdé bá ń gégi nígbó, àgbà ló mọ ibi tó máa ré sí. Tí ọmọ kékeré yẹn bá wò pé mọ́mì mo fẹ́ lọ ṣeré ní street, wọ́n lè sọ pé àwọn ń kóyàn street o, àwọn gbọ́mọgbọ́mọ o, àwọn kìíní kan. Kọ́ ọmọ wá sọ pé mọ́mì mo ti wo gbogbo street, mo ti wà yíká kò sí yàn kankan bẹ̀. Jẹ́ kẹ́mi lọ ṣeré ti tèmi. Àgbà yẹn ti sẹ́ǹsì wípé àwọn kìíní burúkú yìí kọ́nákọ́ná náà máa ń wà. Wọ́n dẹ̀ mọ bí àwọn ọmọ yìí, wọ́n mọ ète tí wọ́n lè fi mú wọn. Sáré lu ète kékeré báyìí, wọ́n máa rí wọn mú. But ohun tí àgbà rí pẹ̀lú ìrírí àti ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sí wọn, tẹ́ bá lọ wo àwọn bàbá wa tó wọ́n mọ̀ pa ogun tó ti ṣẹlẹ̀, tó bá bẹ̀rẹ̀ sí sọ àkàyé ọ̀rọ̀, ẹ máa wò pé ọ̀rọ̀ yìí dìbò gan-an o. Àwọn kan míì wà tó jẹ́ pé àwa máa wò pé tí n bá fi sọ́létèpù lẹ ìwé yìí papọ̀ ó máa lẹ̀. But òbí tàbí àgbàlagbà tó bá wà mí lè sọ pé tó bá fi sọ́létèpù lẹ ìwé yìí papọ̀ kò lè lẹ̀ o. Glue ló lè ṣe. Ẹ̀gbẹ́ náà máa ń gbé sí o. Wàá gbé sórí ẹni ò ní gbé sẹ́gbẹ́ o, something like that. So experience tí wọ́n ti pass through, it may be bitter or sweet. Wọ́n ti rí many things. So ìyẹn ló máa jẹ́ kí wọ́n máa sọ wípé ohun tí àgbà rí lórí ìjókòó tọmọdé bá gun orí igi àti tó ta ètè ẹ̀ pọ̀ tó fi 2+2 tó fún ní 22, ibi tí àgbà rọra jókòó sí yẹn ọmọ yẹn ò lè rí. Ẹ ṣé gan ni mà. Ìbéèrè ẹlẹ́kẹta ni wọ́n ní pé tọmọdé bá láṣọ kò lè lákìsà bí àgbà. Bẹ́ẹ̀ tọmọdé bá láṣọ bí àgbà kò lè lákìsà bí àgbà. Tọmọdé bá láṣọ bí àgbà kò lè lákìsà bí àgbà. Òwe eléyìí wọ́n máa fi ń bá ọmọ tó bá yájú wí, ṣùgbọ́n òwe ìrírí náà ṣe. Ó ṣe tá bá sọ pé synonyms, ó dàbí synonyms of òwe àkọ́kọ́ tún ta sọ yí pé ibi tágbà bá jókòó sí tọmọdé bá nàgà kò lè rí. Òwe eléyìí tí ọmọ kékeré tó ṣe arrive, àwọn ìgbà kan tó jẹ́ pé polo raf ló ń rìn, táwọn àwọn big girls ní àwọn big girls ìgbà yẹn tó ń lo polo raf yẹn. Ìgbà yẹn wọ́n ta polo raf yẹn ní 800 naira, ìgbà tó yẹ wọ́n ta ní 1200 naira. First set ló kọ́kọ́ rà. Ìgbà tí first set rà 1-2 ó já ó bọ́ sí 1000. Àwọn guest tún rà á. Ìgbà tó bá sí 800 ó ní 800 làwọn rà. Àwọn náà rà ní 800, àwọn náà sọ pé àwọn náà ti bá level àwọn tó rà ní 1-2. Ṣé wáyé ìgbà tó máa yá tó máa bà polo yẹn jẹ́, wọ́n padà ta 350. Everybody wá ń padà ń wọ̀. Ṣé wọ́n mọ̀ yí pé ẹni tó ra polo 1-2 yẹn, ẹ mọ̀ pé ó ti láṣọ. Tó bá yá polo 1-2 yẹn máa padà di àkísà, ṣùgbọ́n ẹni yẹn ò ní tìjú nù. Ká wá sọ pé ìgbà tó wá sí síwájú tó ti wá ta polo yẹn ní 350, tí mo kéèkì wọ́n ṣẹ̀ wá rà bíi mẹ́ta. Ṣé mọ̀ pé ìgbà tí wọ́n ṣẹ̀ ta polo yẹn ní 350, nǹkan mi máa tún ti jáde tó náà máa tún wọ́n, táwọn sẹ́ẹ̀tì mi máa tún ti rà. So àwọn àgbàlagbà yẹn tó bá ti mú eléyìí tán mú kúrò bẹ́ẹ̀, tán mú kúrò tó ìgbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣèwé ní tí wọ́n rí bí ẹni wípé latest ni àwọn ti lò ó. Ká sọ pé tí kíní yìí bá ń jọ ẹ lọ́wọ́ tó ní eléyìí tó fresh, tó ní eléyìí tó fresh, gbogbo ohun tó ní ìyàwó náà ti nílò ẹ̀ sẹ́yìn tó jẹ́ pé kò wúlò mọ́.
àwọn social media ń sìn wọ́n máa gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ìjàpá yẹn wọ́n máa gbé wọ́n síta wọ́n wá sọ pé old kìíní ni pé kìíní ni o àwọn èèyàn ń jalè nítorí ẹ̀ wọ́n fọ́ báńkì torí ẹ̀ torí pé wọ́n fẹ́ achieve èèmù wọn nísìnyí ẹni tó bá ń wọ ọkọ̀ ìjàpá yẹn ọkọ̀ yìí lè wọ̀ ní síìtì nítorí pé ó ti dàkísà so tọ́mọ kékeré kan bá wá ṣẹ̀ṣẹ̀ arrive tó sọ pé eléyìí mo rí ṣe tó wá ń yájú sí àgbàlagbà kò lè lákísà bí àgbà nítorí pé àwọn gbogbo tí àgbà ti lò yẹn ó ti dàkísà àṣekù wọn á sọ pé eré orí igi àṣekù ọmọ ẹdùn àgbà fi lo àkísà ẹ̀yẹn àsìkò tó yẹ kí ọmọdé máa fi kẹ́kọ̀ọ́ sí lọ́dọ̀ àgbà nítorí tó bá dé àsìkò táwọn náà bá máa fi dàgbà ní táwọn náà pè ní nǹkan tuntun yẹn kó máa dàkísà. Bẹ́ẹ̀ àṣekù ni yes torí àsìkò àṣekù ni God bless you. May Allah bless you. Thank you so much. Thank you ma. Àwọn ìbéèrè tí mo ní kí n bí náà nìyẹn just for the meantime.